ẹ ṣe sọ àwọn tí wọ́n jẹ́ wálìdì wọn kọ́ ní hadith àtàwọn but eléyìí tó wà interesting sí mi ni pé tẹ́ bá wo ìmọ̀ hadith nígbà náà ìmọ̀ tó jẹ́ pé kì í ṣe nǹkan tó jẹ́ pé ó gbalẹ̀ gboko ní àsìkò ìgbà náà gẹ́gẹ́ bí nǹkan tá a rí nísìn bó ni ó ṣe jẹ́ tẹ́ pé Ọlọ́run bá ṣe nírọ̀rùn fáwọn tẹ́ pé wọ́n tó fi ń kọ́ yín nígbà náà. Well ó wọnú díẹ̀ and ẹ̀kọ́ ńláńlá sì ni kọ́lọ̀ kó ṣàánú wa. Ìmọ̀ Ọlọ́run bá ṣe kò síbi tí ò lè fi sí. Kódà ó lè fún ẹni tó ṣe yí pé kò ní wúlò fún. Allahu Akbar. Àgbọ́yé. Ọlọ́run lè fún ẹni tó ṣe pé ìmọ̀ yẹn kò ní wúlò fún. Àmọ́ yóò ní lọ́dọ̀. Yóò ní lọ́dọ̀ so that ẹni tí ó wúlò fún yóò lè gbà lọ́wọ́ ẹ̀. Àgbọ́yé. Ó sì lè fún ẹni tó ṣe yí pé kò nílò. Àmọ́ yóò sì ní. Àmọ́ yóò ní so that ẹni tó wọ́n gbà lọ́dọ̀ rẹ̀ yóò wá lò. Ó sì lè fún ẹni téèyàn fẹ́ràn. Ìkan tún nìyẹn. So tẹ́yìn bá gbọ́rọ̀ mọ́ bá ṣe rí gbogbo tí mo sọ yìí ó shape life mi tó jẹ́ kí n mọ realities kan ó sì jẹ́ kí n mọ limitations ẹ̀dá. Nǹkan lè wọ́ bọ́lọ̀ bá ṣe kọ́ mi. Ó sì inform àwọn positions kan tí mo take torí mo mọ̀ pé kò lè lọ Ọlọ́run kan máa ń fi kí ní ẹ̀ balance ni. Kò lè wá bá ṣe fẹ́. Pé ìgbà mi bẹ̀ ò lè ra kọ́ ṣe. Ẹgbọ́n mi ò lè ra kọ́ ṣe. Ó máa bèèrè bá but ó ṣe pé ọ̀dọ̀ lágbájá ilé ìwà wa. Hikmah Ọlọ́run ni pé ẹ gbà lọ́dọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ bá gbà lọ́dọ̀ ẹ̀ kò sọ́dọ̀ ẹlòmíì tí ẹ ti gbà bó bá lò wá gbà kí wá fún mọ́yàn. Ẹni tó àpẹẹrẹ láìkì ojú ilé ilé ṣe o a sì ní ìdí ẹwà pẹ́tọ̀ Ọlọ́run wá fún mi ọlọ́kọ́ náà ni. Àbàbọ̀ bó wà ládìsí ṣe wá dọ́dọ̀ bàbá. Ní mímọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ ní mímọ̀ rẹ̀ ó láwọn àfáà tó pọ̀ tó kọ́ kí ó láwọn àfáà tó kọ́ Kùránì ó láfáà tó kọ́ ní fẹ́kẹ́ ṣùgbọ́n hadisi rẹ̀ bàbá wa ṣe ríhìlà. Nígbà tán ṣe ríhìlà ní jọ́un lásìkò náà bí ìpé Tìjàníyà ni wọ́n àwọn èèyàn máa ṣe ríhìlà lọ sí Kaula. Bẹ́ẹ̀ni. Ó tọ́ ṣe ìgbàmìyàn sí. Àmọ́ àwọn tí wọ́n ń lọ àwọn nǹkan lọ torí Súfí tàṣọ́wùfù nìkan ó ṣe Ibrahim ọmọ kéwú ẹgbẹ́ ní ẹ̀ ọgbàgbé yòókù kéwú yéè tọ̀ṣùgbọ́n bí pàwọn tán máa ń lọ náà nǹkan àwọn náà mọ̀ kéwú kò jẹ́ kí wọ́n máa rí kéwú mú bọ̀ hijima làwọn lọ sí pé wọ́n láwọn fẹ́ ṣe hijima ṣéwù kí ní àkà tọ̀pọ̀ wípé bàbá ti wá fẹ̀kẹ́ ti kéwú kóhun tó lọ so káwọn tó lọ wá tí wá ti kéwú káwọn tó lọ ìgbà táwọn débẹ̀ ara kéwú Ibrahim nìyàn sí ní hadisi tó kọ wọn bóòsì láti ìṣọ́ ní pítà wọ́n dé Senegal Gambia àwọn Senegal àti gbogbo wọ́n súnmọ́ Mauritania so ó ti ń ṣàn wá díẹ̀ látòkè kéwú yẹn kìí ṣe kéwú kékeré kéwú yẹn nípa wọ́n ni máa sọ fáwọn èèyàn gbà ń pé ha orí fífí ọmọ kéwú kọ́ púpẹ̀mù rẹ̀ o àwọn tí sí ìlò kẹrò bí wọ́n ṣe ó máa ń fò kéwú fò bóò ní nǹkan tí wá dàrú yóò dàrú so ọ̀dọ̀ Ibrahim yes lọ́kọ̀ wọn ní hadith kódà àwọn kankan bẹ táwà mọ̀ tó ṣe pé ń gbà ta bẹ̀rẹ̀ sí ṣe Sunnah látún wò pé bọ́bọ́ ní kìí ti link wọ́n kọ́ ní láwọn ilé yìí wọ́n pé àmì ilé yìí pé but bóò ló ṣe padà wá ṣe báyìí ó ní wípé ọ̀rọ̀ kọ́bùdù tí mo sọ sàpá àmàlìkí ìyà ni wọ́n ṣe sádìlú ó ṣe Ibrahim Niasse mẹ́nà tó champion kọ́bùdù gbogbo anybody tó bá jẹ́ tìjà ní àgbà yẹn tó ń jọmọ kí Ibrahim Niasse ara táwọn sọ pé Sunnah Nabi nù pé Sunnah Nabi ní ká ṣe Sunnah Nabi ní ká ṣe láwọn ti ráfà àwọn bá ṣe ń kírun ṣe understand kódà Ibrahim Niasse náà wá ṣe tíra lórí kọ́bùdù nígbàtà ọwá kàtíra yìí báyìí létà nígbàtà báyìí kàtífà tó sọ láti pé àwọn àdísì sí àjọra báyìí ṣe Ibrahim Niasse ṣe raf'ul malam amman rafa'a wa qabada iktida'an bi sayyidil anam
gbígbé èébú lọ fẹ́ni tó bá ṣe kọ́bdù lórí ìrun tó dẹ̀ ń gbọ́wọ́ sókè lórí ìrun torípó fẹ́ kọ́ṣe ànábì àgbọ́dọ̀ bú ní tíra gbogbo àwọn àtàrù tàà padà ń kàbí sírọ́tù fásitì nàbí lónìí àwá kàmbẹ̀ pọ̀táwọ̀ mọ̀ pé iṣù ni àti bá níbi ṣe ṣe nù kò sẹ́nì kẹtí mọ̀ ní ánsà fún wa torí pé Málìkì náà ni ní ẹ̀sìn gbọ́dọ̀ jẹ́ wọ́n bí pé kílé tó fi khalafa Málìkì yóò pé iktida'an bi sayyidil anam so ìgbẹ̀yẹn ló ti wà lọ́kàn pẹ́pẹ́tọ̀ wọ́n ní kátẹ̀lẹ̀ Ànábì kátẹ̀lẹ̀ Ànábì ṣùgbọ́n sí ma pé àwọn náà níbi táwọn náà ti di pé tán bá ní kátẹ̀lẹ̀ Ànábì bí nǹkan tí wọ́n náà náà báyìí ilé ìṣẹ́wá òun náà blọ́ọ̀kù ẹ̀ bẹ́ẹ̀ni àwọn tí lájú mọ́ pé issues ń bẹ níta kọjá ń táwà àjọ ń bára wá fà so ọdún Ibrahim Niyas ni wọ́n ti kọ́ ṣé Ibrahim Niyas ń kọ́ àwọn èèyàn ní fiqh al-Maliki ń kọ́ wọn ní hadisi ń kọ́ wọn ní anything bọ̀ bí pàwọn èèyàn tó ń lo òfin kan kéwú àwọn orí yẹn mú so àwọn bàbá rí yẹn mú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni àti Ibrahim Niyas àtàwọn ọmọ kéwú wọn ní àdúgbò kéwú ipọ̀ hadisi ń pọ̀ gan so àbámuwá tọ́ kó ìgbà tán mú wá dé àwa báyìí tó bá ti dé lẹ́fù bá kọ́ hadith náà kọ́ mọ́sítọ́lá àtán wọ́n mọ̀ dákọ̀ wọn rìjálù náà mọ̀ gbọ́ ẹmọ̀ ó kọ̀ wọ́n kà máa ń wù wá wọ́n dákọ̀ pé wọ́n pé hadith Bayhaqi pé Bayhaqi Allah àwọn àgbàlá ńlá rẹ̀ yá Bayhaqi wọ́n náà like Bayhaqi pé Daraqutni Masha Allah pé Daraqutni àwọn ọmọ tó jẹ́ ó gbọ́ Sufyan ibn Uyayna ó gbọ́ Sufyan al-Thawri ó gbọ́ Malik gbogbo tó wá ti dákọ̀ tó ní Masha Allah àwọn mọ̀nyẹ́mọ̀nyẹ́mọ̀ níbi ìmọ̀ mọ̀nyẹ́mọ̀nyẹ́mọ̀ tà ní àwọn èèyàn lálánù àwọn mọ̀nyẹ́mọ̀nyẹ́ so lágbàjá lágbàjá dákọ̀ wọn so ara ń tẹ́wàá kọ́ ní pé kí a fẹ́ kọ́ yín ní bó let's study Rubatu àwọn narrators of hadith bàbá wa mú pépà kan tó ti kọ bóyá bí péjì sí bíbá 4-5 èyí tá fi kọ́ ni tọ̀ kí ni àwọn máa ń pè ń gbà Tabaqatu Ruwat tó yẹ jẹ́ wọn kọ́ ní Tabaqatu Ruwat àwọn ọkọ̀ lẹ́yìn la tó mọ̀ pé Muqaddima Taqribu Tahdhib Taqribu Tahdhib Ibn Hajar Muqaddima rẹ̀ òun ni àwọn ní Tabaqatu Ruwat tí bàbá fi ń kọ́ nígbà náà yes tó rí pé so later láwọn pọ̀ bóò náà ṣe rìn pàdé rẹ̀ so ọ̀yọ̀ ṣe bá mi yẹn sí wọ́n ti kọ́ so and ní gbogbo ìgbà náà nǹkan kọ́dà látà àwọn ókọ tó pé nísìnyí àwọn èèyàn tí mọ̀ nínú àwọn tíra bàbá tó bá rí àkọsọ Al-Bukhari Sahih Muslim orí Sahih Ibn Khuzaymah Sahih Ibn Khuzaymah ọba ètò orí Kashful Khafa ṣẹ̀ká tó kúrò ń bẹ̀yìn kó tún máa jẹ́ àǹfààní fáwọn tó tún wò wá gbogbo bá sọ fáwọn èèyàn ma hadith ńgbà náà á lọ Senegal á mọ gbogbo ẹ̀ wó ló ṣe wá yí tó wá di pé gbogbo ẹ̀ náà tọ̀ ẹlòmíì tún lọ ń sin sàárè náà ni ẹlòmíì tún lọ ń ṣe àwọn kan bẹ́ẹ̀ náà ni ṣe níbẹ̀ bẹ́ẹ̀ ni wallahu alam nígbà náà ìyẹn náà ti wà mẹ́ iṣẹ́ mà pé Súfì ni wọ́n náà kàn wọ́n sì ń ṣe lẹ́yìn náà òun ni mo fi ń sọ lẹ́ẹ̀kan wípé ọ̀rọ̀ ìmọ̀ bọ́lá bá ṣe mọ́ ń pọ̀ kọ́dọ̀ ó lè fún ẹni tí kò ní wúlò fún Allahu Akbar Allahu Akbar Allahu Akbar ó lè fún ẹni tí ò ní mọyì rẹ̀ ó lè fún ẹni tó ṣe wípé òun kọ́ ni ó padà lò àmọ́ kàn fún torí kẹ́lòmíì fi lè gbà sódà ó lè já tẹ́gùn tẹ́lòmíì náà tó ń fi àdìkù Allahu Akbar àgbọ́yé ìmọ̀ ti wà káàkiri ìmọ̀ kọ́ ni pírọ́blẹ́mù àwọn èèyàn tí wọ́n ń ṣe sàárè lílò kún ìkejì ni pé ìtumọ̀ táwọn àfáà wọn fún àwọn nǹkan tí wọ́n ń kà yẹn àwọn fi ìpó kọ̀rẹ́kì ju ìtumọ̀ tẹ́yìn ń fún un lọ ó di méjì ìkẹta òun ni pé wọ́n fẹ́ kan ti pe ẹ̀yin ló kọ ọ̀kan so gbogbo tó bá ń gbé bọ̀ wá wọn ní láìgbà ẹ̀yin wọ́n ti rí pé ẹ̀yin ti pè àwọn lókọ àwọn náà ti pè yín lókọ gbogbo ẹ̀yin ní ti báyìí gbogbo àwọn tàbí súnmọ́ báyìí nígbà wọn wàhábíyà ni pé àwọn wàhábíyà kìí sọ̀rọ̀ sí tọ́rẹ́ lómi kan rò pé bí a wà bí ọ̀rọ̀ bí a bí 2023 náà ni 2022 kódà kìí ṣe ọ̀rọ̀
100 years